ní Alhaj Abdulkabir Bukola Alayande Irasalatu, King of Islamic Music. Mo ń fa àkókò ìsọ fún èèyàn mi wípé Bísí Ológe TV show òun ni kẹ́ ẹ máa wò níbikíbi, YouTube, Instagram, Facebook, gbogbo ẹ̀ pátápátá ibẹ̀ náà wà. Tẹ́ bá tó fẹ́ ṣayẹyẹ tẹ́ fẹ́ kí gbogbo ayé mọ̀, Bísí Ológe number one, Bísí Ológe number one ni ẹ máa wò wọ́n.
ti bá wọlé. Olómi tútù, èèyàn kábíyèsí ọdún ìṣà. Oṣù ọdún fẹ́, olókìkí ló kú ọdún bá wọlé. Nítorí yìí ní olómi tútù. Olómi tútù. Sáyẹ̀ sáyẹ̀. Aláàbọ̀ ìfẹ́ ìfẹ́ kọ́lẹ̀. Ilé ìyá rẹ̀. Àrèmájọba mi. Èèyàn olómi tútù gbọ́gbọ́ ní èèyàn tẹnu bá dé. Olómi tútù. Ṣèbáwá náà ní àwọn àgbà tí ó wọlé wọlé. Àwọn àwọn mọ̀rọ̀ lè máa yẹ lọ́dọ̀ wọlé. Tẹ̀síwájú àwọn àwọn kọ́lé wọn fẹ́ máa yẹ̀yẹ́ lọ. Lọ́jọ́ tá a bá gbìyànjú láti máa yẹ̀yẹ́ lọ. Kábíyèsí láyé lóko wà dẹ̀ ní ẹ̀sìn ní ẹ̀sìn bàjẹ́. Wáyé ìlójú kòkó fọwọ́ sí. Kábíyèsí olómi tútù ní olómi tútù. Omi lórí àǹtẹ̀ yẹn 20,000 lómi. Ó ṣe máa ṣe lọ́nà ní olómi tútù. Ló ti sọ wípé ṣùgbọ́n wọn náà ní àwọn àgbà bí owó lọ́wọ́ lórí. Àwọn làwọn bọ̀wọ̀ ní orúkọ ayọ̀tọ̀ wà bọ̀wọ̀ lórí. Àwọn bàbá wọlé lọ́fẹ̀ máa yọ̀yọ̀ wa. Lọ́jọ́ táwọn pinnu láti máa yọ̀yọ̀ olómi tútù. Lágbélébó ọ̀dọ̀ ni ẹ̀sìn ní ẹ̀sìn bá ọ̀dọ̀ owó. Olómi tútù kòkó wáwá ní. Olómi tútù. Ìwé lọ́mọ kábíyèsí ọ̀dẹ́rì ìṣá. Ló ti sọ wípé ìfẹ́ òye ẹ̀dínì ẹgbẹ́ ìfẹ́ká olórí ayé ní ìgbà olè. Kábọ̀gà láti tẹ̀síwájú. Kábọ̀gà láti tẹ̀síwájú. Ìfẹ́ òye ẹ̀dínì ẹgbẹ́ ìfẹ́ká olórí ayé ní ìgbà olè. Kábọ̀gà láti tẹ̀síwájú. Kábọ̀gà láti tẹ̀síwájú. Kábíyèsí olórí tútù. Báyìí ṣe tọ́jú alájẹ́ gbogbo òkúra pátápátá. Báyìí ṣe tọ́jú alájẹ́ tó yìí kọ́ láyé. Ẹ̀sùn kan ló fẹ́ ìfẹ́ òye ẹ̀dínkì ìfẹ́ ìfẹ́ ìfẹ́ká olórí ayé ní ìfẹ́ òye. Kábọ̀gà láti tẹ̀síwájú. Kábọ̀gà láti tẹ̀síwájú. Ìfẹ́ òye ẹ̀dínkì ìfẹ́ ìfẹ́ká olórí ayé ní ìfẹ́ òye. Kábọ̀gà láti tẹ̀síwájú. Kábọ̀gà láti tẹ̀síwájú. Olórí tútù lọ́dún kan ní wípé ẹgbẹ́ wọn bọ́ ọ̀dọ́ bá lò kí ní ṣe lé.
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.